I show face. Kanye, táwọn gbòòrò láì sáwó. Orí yìí ni. Orí tí yìí capital letter. Tálẹ́nu ẹ. Ọmọdé òmògùn ń pèrè fọ̀. Ẹ̀wẹ̀ máa fa abalẹ̀ o. Torí Ibrahim ọ̀fẹ́ kọ́ tẹ̀ ń pamọ́ lẹ́nu mọ́tò. Torí ẹ̀ ní Ibrahim ṣe shatter balls. Nítorí dáadáa ò lè jà. Ló ṣe nírú àwa yìí o. Fòtó. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn. Human rights. Ìwọ ti gbàgbé ni ẹni tó bá fojú kọrò olù á gbé. Bàbá mo bá ń ṣe é ṣe. US dollar ni màá tẹ̀ kó ṣe olúwa dọ́là. Nọ́bì jùjú bí dá. Màá bá yín pòtọ́ bí ògì àárọ̀. Kì máa ṣeré. Ìwọ ọmọdé, èmi màá nì. Èmi atákó wọnú àdó. Kàlòkàlò gbé nǹkan mi ṣẹ́nu wúyẹ́ àti wá fojú kanra báyìí. Ó yá náà. Decide fojú kan President Kuti. Bàbá, who number one for street tó bá ṣe transaction pín píìsì oní píìsì ẹ fún. Ẹ bá lè wà láyà tàlàfíà. Oh my God! Amoru, kọ́ àwọn ọmọ ogun wọlé. Ní sùúrù. Let us go for a peace walk. Ká lè settle matter yìí. Ká padà work alone ni o. Bí a bá fẹ́ settle case, màá fún nọ́mbà Sam Larry kọ́ àbú ebè. Mú tí mo gbé wá sí bíbẹ̀, mú Gistlover ni o. Violence ni mo gbé dé. Kídà kẹrin fund àbí ká kú fọ́ gbogbo ẹ̀ lójú. Bóyá ní sùúrù, màá rí fund owó ẹ̀. Cash or transfer. BTC. Yeah!